alásà alàsàsà wọjà. àrọ́bá làgbédè. bùnmí lásà mú wọn kì í bẹ ọkànràn ògùdù ń gbádà olówó orí àgbàdà ń gbádà. ọ̀nà tútọ́ ló bí ìyá àjẹ́ ọlọ́nà ló ń bàbá tó bí i lọ́mọ. ìdòwú ọmọ jẹ́gẹ́dẹ́. èmi ni mo jí ní kùtùkùtù tí mo kókun ọ̀rọ̀ mi sọ́wọ́ gírírí. òǹgbòrò lódòdé. bí ṣin bá là ó di dandan kí n là. àtúpalẹ̀ Yorùbá o. ẹ kú lé ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa lórí ètò yín ètò wa àṣà kan èdè kan àṣà kan. àrọ́bá lohun tá a mú wá lónìí nítorí pé àrọ́bá òun ni bàbá àtàn bọ́mọdé ò bá bàtàn á bá àrọ́bá àrọ́bá òun ni bàbá àtàn. ẹ mọ̀jà bàṣà jẹ́ ẹ mọ̀jà bèdè jẹ́ ẹ mọ̀jẹ́ ká ba ìṣẹ̀ṣe jẹ́ o nítorí pé ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni bó bá dọ̀la. gbogbo ohun tá a sì ń ṣe ìtàn là ń kọ́ lẹ̀. àgbẹ̀tàn wa dóde. à ń kọ́ lẹ̀ de àwọn ọmọ àti ọmọ ọmọ àti gbogbo àwọn ìrandíran tí ń bọ̀ lẹ́yìn wa ni. gbogbo ẹ̀yin onítùkùtù gbogbo ẹ̀yin onísọkúsọ ẹ jẹ́ ká máa dẹ́ o. àrọ́bá làgbédè. àrọ́bá bàbá ìtàn. lórí awuyewuye èyí tó ń lọ nípa ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀nìrìṣà ẹ jẹ́ ká máa dẹ́. ìdòwú ọmọ jẹ́gẹ́dẹ́. tó bá ti jọmọ́ ọ̀rọ̀ ìtàn ẹ jẹ́ ká máa rọra ṣe. àtúpalẹ̀ Yorùbá o. olówó orí àbẹ̀kẹ́. nítorí wípé ọlọ́run ọba ló gbọ́n ọlọ́run ọba ló mọ̀ ọlọ́run ọba ló sì mọ̀ ju gbogbo ẹ̀dá lọ. àṣà wa ò ní parẹ́. ilẹ̀ Yorùbá ò mọ̀ ní bàjẹ́ láéláé. èdè wa ò ní wọ́pù. ẹ jẹ́ ká máa rọra ṣe gbogbo àwa pìtànpìtàn gbogbo àwa ohun pìtàn ilẹ̀ mọ̀ ń yọ ọ. òtòǹgbòrò lódòdé. wọ́n ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ o. olówó orí àbẹ̀kẹ́. tẹ́ ẹ̀ bá gbàgbé nípa ti gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ní Sunday Ìgbòho Òòṣà. èdè wa ò. tá a bá mọ̀ láwọn àsìkò kan tá a bá sì gbàgbé ẹ rí wípé olóyè Sunday Ìgbòho Òòṣà ó sọ̀rọ̀ ṣàkàṣàkà pàápàá nípa Ọ̀nìrìṣà àwọn ọ̀rọ̀ tí kò bétí mu tí kò bétí rẹ́ tó jẹ́ wípé ọmọ tí èèyàn bí sínú gan èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ síbẹ̀ ká mà tó wá sọ wípé ẹni àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá. gbogbo ọ̀rọ̀ yẹn tẹ bá wo péèjì mi dáadáa tẹ wo Facebook àkáǹtì wa yìí dáadáa ẹ bá pàdé ńbẹ̀ àti play ẹ̀ ó wà lórí ẹ̀ dáadáa. olóyè Sunday Ìgbòho ẹ jẹ́ ọ̀rọ̀ tó sọ yẹn ẹ rí i pé ìwé bó ṣe sọ ọ̀rọ̀ bọ̀bọ́ yẹn ọmọ yẹn kíní kan ẹnu mi kọ́lẹ̀ ẹ ti gbọ́ pé ìyá ọba lá bó ṣe sọ̀rọ̀ nígbà náà a rí i pé ààrẹ orílẹ̀-èdè yìí gan ò lè sọ̀rọ̀ sí Ọ̀nìrìṣà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọba wa Ọ̀nìrìṣà ọba tí ń fẹ́ àlàáfíà ni torí àgbà ní máa ń jẹ̀kọ tí ò léwé àgbà ní jẹ̀kọ tí ò léwé Ọ̀nìrìṣà ó mú mọ́ra gbogbo ìgbà tí wọ́n fi Sunday sí àhámọ́ kábíyèsí náà ló kúkú gbálẹ̀ ní kò pẹ́ kò jìnnà bóyá bí ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn
olóyè Sunday Ìgbòho òòṣà ó tún wá sí ọ̀dọ̀ Ọọ̀ni ó wá bá búrúburú bàbá tún fọwọ́ ọ̀tún bọ́mọ wí ó fọwọ́ òsì fámọ́ra ó ní níwọ̀nba ìgbà tó jẹ́ pé ẹnu tí ìgbín rẹ̀ fi bú òòṣà ó ti fi lọlẹ̀ ó ti fi gbolẹ̀ òun dáríjìn ọ́ àwọn alálẹ̀ ilẹ̀ sì foríjìn ọ́ àgbà ní jẹ̀kọ́ tí ò léwè ní kábíyèsí Ọọ̀ni ìrìṣà fi ṣe ẹ jẹ́ ká tún wá wò ó à ń sá ká má ṣe ọlọ́run ọba èṣù ọ̀dàrà onílé oríta la tún ń ṣe Sunday Ìgbòho ó wá tọrọ àforíjìn lọ́dọ̀ kábíyèsí Ọọ̀ni ìrìṣà kádé ó pẹ́ lórí o ó tún ṣe àwọn kan fídíò yẹn náà ó ti wà lórí péjì mi dáadáa níbi tó ti sọ wípé ládé 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 aláàfin ò ládé ọ̀rọ̀ yìí tún di awuyewuye débi wípé ó tún ṣẹ̀ sí ọ̀dọ̀ àwọn aláàfin débi wípé àwọn Ọ̀yọ́ wọ́n ní àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú olóyè Sunday Ìgbòho mọ́ nípa Yorùbá nation nípa Oòduà nation. ẹ dákun gbogbo àwa tá a bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ a ní sì sọ o gbogbo àwa tá a bá jẹ́ pèdèpèdè a ní sí èdèpè ẹnu ò ní bọ́ sáwa lẹ́sẹ̀ bí ọkọ̀ torí ẹnu abẹ́rẹ́ labẹ́rẹ́ fi ń tú aṣọ ṣe ẹnu ládìyẹ òkòkò fi ń fẹ̀yìn tiẹ̀ mọ́dọ̀ lágbára Olódùmarè a ní ṣe ọ̀rọ̀ sọ o abẹ́rẹ́ fẹnu tiẹ̀ wíta sọ àbísí fẹnu tiẹ̀ wíta ṣà a ní ṣìwé a ní ṣìsọ láṣẹ lọ́dọ̀ Olódùmarè. gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ ìpèdè ọ̀rọ̀ ní Sunday Ìgbòho sọ olóyè Sunday Ìgbòho ọ̀rọ̀ ló sọ tó fi ṣe Ọọ̀ni ọ̀rọ̀ náà ló tún sọ tó tún fi túbá níbi tó ti ń túbá tó ti ń gba ìdáláre ìtúsílẹ̀ lọ́dọ̀ Ọọ̀ni ìrìṣà ọ̀rọ̀ kan náà ló tún sọ ò tó tún ṣe Aláàfin o ládé 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 Aláàfin ò ládé ẹ dákun tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ẹ má jẹ́ ká sọ wípé ọ̀rọ̀ á máa gùnyàn o àwọn nǹkan bíi mélòó kan ló máa ń gùnyàn oògùn á máa gùnyàn owó á máa gùnyàn ẹnu gan máa ń gùnyàn belebelebele bẹ́ẹ̀ náà ni òṣì á máa gùnyàn ẹ jẹ́ ká rọra ṣe o ṣe rí Ọọ̀ni ìrìṣà olórí aládé gbogbo ni torí Ilé Ifẹ̀ ní orí ìrun gẹ́gẹ́ bí ìtàn bó ṣe fi yé wa Ilé Ifẹ̀ ní orí ìrun àwọn tó ń pa ìtàn ọmọ ẹrú ní ìtumọ̀ Ọọ̀ni abọ́ rẹ̀ ní Ọọ̀ni ẹ jẹ́ á máa ṣọ́ra tẹ́ ẹ bá lọ ka ìtàn ìṣẹ̀ǹdálẹ̀ ilẹ̀ Yorùbá kì í ṣe ti Reverend Johnson kọ o Odùduwà òun ni Ọọ̀ni àkọ́kọ́ lágbára Ọlọ́run máa tó gbogbo àwọn Ọọ̀ni tó ti jẹ títí ó fi dórí ọba Adéyẹyè ní ìtàn tó jẹ́ ìkọkànléní-àádọ́ta kásẹ̀tì mi ọ̀rọ̀ balẹ̀ apá kínní asọ́ńbẹ̀ ó wà ní YouTube ìyẹn Òtòǹpòrò TV ní YouTube àwa akọni rédíò TV ní YouTube ẹ̀ẹ́rì ń bẹ̀ gbogbo Ọọ̀ni tó ti jẹ gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ gbogbo ọba tó ti jẹ nílẹ̀ Ọ̀rà Ìgbómìnà ìtàn Oǹdó ìtàn ilẹ̀ Olújì ìtàn Òwu ìtàn Abẹ́òkúta Ẹ̀gbá gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ ẹ̀yin ẹ ṣáà subscribe sí page wa sí YouTube wa lórí Facebook yìí náà ẹ máa bá wa follow ẹ bá wa pín ẹ bá wa like ẹ
ìbà fún Ọ̀nìrìṣà o. Ọ̀rànmíyàn tó lọ tẹ̀lú Ọ̀yọ́ àti ilẹ̀ Bínídó ọmọ Odùduwà ni o. Aláàfin ọmọ Odùduwà ni o. Ẹ má jẹ́ ká máa dojú àṣà bolẹ̀ torí kò sí ní tá a fẹ́ gbà ń bẹ̀. Èmi jù ọ́ ìwọ ò jù mí. Gbogbo àwọn Ọ̀ọ̀ni tó tiẹ̀ ti kọ́ jẹ àwọn dà lónìí. Aláàfin tó ti jẹ àwọn dà lónìí tó kọ́ jẹ. Àwọn náà á dìtàn. Ilẹ̀ Yorùbá ọ̀kan ṣoṣo ni wá o. Àṣà kan èdè kan ni o. Lóòótọ́ àwọn èdè pọ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ èdè àdúgbò, ṣùgbọ́n èdè àjùmọ̀lò tí mò ń sọ yìí ẹyọ kan ṣoṣo ni o. Tó jẹ́ pé èdè àjùmọ̀lò tí wọ́n pè ní Yorùbá orthography tá a lè fi ṣe wáyẹ́ẹ̀kì ká sì páàsì rẹ̀ ọ̀kan ṣoṣo ni nílẹ̀ Yorùbá o. Ẹ má jà á dojú àṣà bolẹ̀. Ẹ má jà á torí ohun tá a fẹ́ jẹ ká wá ba ohun tá a fẹ́ jẹ lọ́jọ́ iwájú jẹ́ o. Gbogbo ọba ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá, ẹ já fọwọ́sowọ́pọ̀. Orin yìí dẹ̀ ti pẹ́ tí a ti kọ́ onígbà tá a máa ń ṣeré orí ìtàgé entertainment ní primary school ńgbà náà. Wọ́n ní ìfẹ́ o ìfẹ́ o ìfẹ́ là kọjá ìfẹ́ là kọjá òfin ìfẹ́ ṣe pàtàkì ìfẹ́ ló ṣàyèrò àkésólúgbọ́n kó wá jẹ́ aképarẹ̀ sá kó lè dára orí aládé ẹ̀mọ̀ wá gbá ní o ẹ̀yin ló kù ní bàbá wa o ẹ̀yin lárólé Odùduwà àkésólúgbọ́n kó wá jẹ́ aképarẹ̀ sá kó lè dára ọmọ Oòduà ẹ ronú wò ẹ má fọ̀tẹ̀ sílẹ̀ nítorí ọ̀la orí aládé ẹ̀mọ̀ wá gbà ní o ẹ̀yin ló kù ní bàbá wa o ẹ̀yin lárólé Odùduwà o. Gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá ni àrólé Odùduwà torí àwọn ló ń ṣojú Odùduwà ní gbogbo ìlú tí wọ́n bá wà. Tá bá ní ká sọ àwọn Ondo ní gbogbo Ondo state, tá bá ń pa ìtàn wọn Ilé-Ifẹ̀ náà ti lọ, Èkìtì state, Kogi, àwọn Bìní, Ogun state, Kwara state, Ọ̀yọ́ state, gbogbo ìlú wọn nílẹ̀ Yorùbá títí dé àwọn ibì kan nílùú èbó ilẹ̀ Yorùbá ni wọ́n ti lọ. Gbogbo ọba tó bá sì ti jẹ àwọn ni àrólé Odùduwà. Àrólé Odùduwà. Ẹ ṣe kó dára. Tó bá di apá kejì ètò yìí màá wá sọ ìdí tó jẹ́ wípé nílẹ̀ Yorùbá a máa ń fi orúkọ àwọn ọba wọ̀nyí wúre tí ilẹ̀ bá sì pò bìrìkòlò àwọn náà là ń ké pè. Alára, Ajérò, Ọwọ́ Àrọ̀gún, ṣé mọ̀ pé wọ́n ní láyé Olúgbọ́n kò bàjẹ́, láyé Àrẹ̀sà kò bàjẹ́, láyé Ọwọ́ Àrọ̀gún Àga kò bàjẹ́. Ó ní ìtàn tí ó rọ̀ mọ́. Lórí apá kejì ètò yìí àṣà kan èdè kan lágbára Olódùmarè ẹ tún láǹfààní àti gbọ́nbẹ̀ tó ó tó ń koro bàbá wílẹ́sà ìdágẹ́dẹ́gúdù iná tí ń jó oko lẹ́gbọ́rọ́ ọba ìdọ̀gbèsè àlọ́ onílé ijó alálèdè ìran níbi wọ́n gbé ń gba igi ní àbàrà tó ń ṣẹ̀jẹ̀ ṣàràṣàrà àtùpà ilẹ̀ Yorùbá bá a pè tán ní gbogbo lẹ̀kílẹ̀ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o orí olórí òsì ní kó ìrìṣẹ́ tí gbogbo wa ṣe. ìgbà ńlá méjì àdé ìṣí òkè ọ̀hún àjàláyé àjàlọ́run ọlọ́run ló méjì ọ̀hún àjà ńlá tí ń dún wòmúwòmù. Ọlọ́run náà ní jẹ́ bẹ́ẹ̀. ọba mi adúnyúnmọ́ akùnyúnmọ́ ògúnyúnmọ́ kùnyúnmọ́ bí atẹ́gùn tí ìlú gbàgbà. Kábíyèsí Ọlọ́run. ọba tí ń gbaṣọ ìwà lọ́rùn àwọn ìka ènìyàn. má jẹ́ ń bàjẹ́ Ọlọ́run. Àdébàjẹ́. ìbà Olódùmarè lónìí. Ìbà. ìbà gbogbo orí adé ìbà gbogbo ọrìn ìgbàrà ìlẹ̀kẹ̀. Ìbà. ìbà oṣù ìlú ìbà jẹ́. Ìbà. ìbà ọkùnrin ìbà obìnrin. Ìbà. ọmọdé àti àgbàlagbà. Ìbà. ìbà lọ́wọ́ ẹ̀yìn irúnmọlẹ̀ Òdùgbòtún. Ìbà.
Ibà. Ibà lọ́wọ́ ìgbà mọ́lẹ̀ odò kò sí. Ibà. Ibà. Ibà ilẹ̀ ògẹ́rẹ́ àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé àfọkọ́yẹrí. Adúgbò ayọ̀. Alákòóre tí àwọn èèyàn pè ní alákòógbà dáṣẹ́ de pèlú tí gbé ní níbi ìkàdùn kó ti pọ̀ tó náà lójú tó dákun. Wọ́n jẹ́ ń tẹ́jú rẹ mọ́lẹ̀ wò.